Ọlọ́run bá mi tọ́jú ẹ̀, Ọlọ́run bá mi dá ẹsẹ̀, Ọlọ́run tó bá mi gbé ẹ sókè, ádùn máa gbé ẹ sókè, òkú ló máa lọ, kò ní wọlé. Ọlọ́run ló ti pẹ́lé, ẹ̀dá pọ̀lé ní ẹ̀, Ọlọ́run bá máa pẹ́lé ní. So lẹ́jọ́ káṣá ká fi ẹ̀ka dúgbọ́ ká máa dúgbọ́ Ọlọ́run. Olórí gbọ́ ọmọ fún ìsàwọ́ àṣà ìkẹ́kùnlẹ̀. Àtúmọ̀ ẹni náà bẹ̀yìn náà gún lẹ́nu ìwọ̀n àlàáfíà, ìwọ̀n àlàáfíà, wọ́n máa fi ṣẹ́gun fún àmì àgbárí pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀yà àsìmọ̀ àjùmọ̀ àlàáfíà ni ara òní ní àbí òní ní That's all. Tafa Ṣegó tó jẹ́ ọ̀gá àwọn ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Èkó náà ti lọ pay condolence visit sí Alhaji Wasiu Ayinde K1DE Ultimate bí ó ṣe ṣẹ̀ṣẹ̀ pàdánù màmá ẹ̀ tó bí lọ́mọ yẹn Alhaja Alimot Shadia ọmọ Akérédolú aya Nífowóṣe tí màmá náà fayé lẹ̀ lẹ́ni ogún márùn-ún àti márùn-ún ìyẹn 105 ìkúdóró bó tiẹ̀ jẹ́ wípé màmá náà ti dàgbà bẹ́ẹ̀ náà ni màmá ti jẹun ọmọ ṣùgbọ́n kò sí bí àwọn arúgbó ṣe wá ṣe lè dàgbà tó àyífẹ́ kí wọ́n lọ. Àdúrà mi fún gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lórí ìkànnì yìí náà ni wípé ẹni tí ó kú nínú wa yóò dàgbà a sì ní fọjọ́ ọlọ́jọ́ lọ lágbà lọ́wọ́ Ọlọ́run. Tafa Ṣegó dá wá ó wá tán pátápátá wá tilétilé pẹ̀lú àwọn ẹ̀ńtọ́ràjẹ àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀tún amúgbálẹ́gbẹ̀ẹ́ òsì gbogbo wọn ni wọ́n tú yáyà dé ìlú Ìjẹ̀bú Òde ní Mayegun Resort níbi tí gbogbo ẹ̀ ti ń plẹ̀plẹ̀ tí everybody díẹ̀ ti ń lọ ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí K1DE Ultimate tí wọ́n sọ pé kí bàbá ṣaragírí. That's all. Dúró ọkàn mi balẹ̀ kíní kan kò ní ṣe mí. Mo máa lọ́lọ́run lẹ́yìn, mo ń b'Olúwa dúró. Yóò dàgbà. Sùúrù dára púpọ̀.
Hey.